Rute dobe we male babakwe emenu gade babiakwe we male babakwe emenu gade babiakwe afoma yese Galo dene yote rute dobe Galo dene yodose rute dobe we male babakwe emenu gade babiakwe we male babakwe na emenu gade babiakwe afoma yese
yagi ọmọ sẹ. ẹ̀yin nà ọ̀sẹ̀ wọn yìí wọ́n dẹ̀yìn pé òkè wáyé omi wọn yìí lágbọ́ lókè nàfíàlà kù nàmíkè nàtẹ̀ nàkọ́ wọn gbọ́ fún pé. èmi náà rọ́ ọmọ gbọ́gbọ́n yagi ọmọ sẹ o. ẹ̀yin nà ọ̀sẹ̀ wọn yìí wọ́n dẹ̀yìn pé òkè wáyé omi wọn yìí lágbọ́ lókè nàfíàlà kù nàmíkè nàtẹ̀ nàkọ́ wọn gbọ́ fún pé. so wawe ihala emi yọmọ ya o ọdọ agwa lo tẹ kò tẹ o àfi alágùn yìí nọmi eke náà tẹ nàgbọn o inú ọgbọn bùngbẹ. èèyàn nàkan ẹgì agùn ní gbogbo ẹgbẹ ẹdí ẹmẹ so wawe ihala emi sọmọ sẹ o ọdọ agwa lo tẹ kò tẹ àfi alágùn yìí. Nọmi eke na ta na gbọn o, inú ọgbọn bùngbẹ. Wẹ́ máa yẹ kan ògì ẹrù wẹ̀ kó broda. Ẹ̀ta lè gbẹ́gbẹ́ na fíàmẹ̀ ìrẹ́ yìí bọ̀. Ọ̀wọ̀n wẹ̀ kí wọ́n fíàmẹ̀ ní ìgbẹ́sọ̀dọ̀ ọ̀nù wà kú yìí. Nọmi eke na ta na gbọn o, inú ọgbọn bùngbẹ. Le gbegbe afia mẹ́rin mẹ́rin yóò àwọn ìwé kí wọ́n fi ọmọ ní ìgbésọ́dọ̀ olùwàgbù yìí lọ́mí èké náà tẹ́ náà gbọ́n o mú ọgbọ̀n ń gbé. pẹ̀lú wọn òhàn mami àti tari èyọ ẹ̀ta lè gbegbe rẹ̀rẹ̀rì ọ̀nù lórí o àwọn ìwé kí wọ́n fi ọmọ ní ìgbésọ́dọ̀ olùwàgbù yìí. Nọmi eke na ta na gbọn o, mú ọgbọn bùngbẹ. Ẹ̀wọ̀n mọ̀ àdẹ́wọ̀yà òwà ugwu aláwọ̀ sàmìẹ̀. Ẹ̀ta lè gbẹ́gbẹ́ na fíàmẹ̀ ìrẹ̀yìn yòbọ̀. Ọ̀mọ̀nùwẹ̀ kí wọ́n fíàmẹ̀ ní ìgbẹ́sọ̀dọ̀ olùwà kú yìí. Nọmi eke na ta na gbọn o, mú ọgbọn bùngbẹ. Yọ̀gbọ̀n yàgé wọn fẹ́ o. Ẹ̀nà ọ̀sẹ̀ wọn yìí wọ́n dẹ̀yìn pé ó yẹ wáyé. Oyún wọn yìí ra bọ́ọ̀lù tẹ̀ nàbí alágùn. Nọmi eke náà tẹ̀ nàgbọ̀n wọn kò fún pé. Òbí ẹ̀rẹ̀ náà la onírò náà gbèsè kàmẹ́lá tiẹ̀. Iná bò ṣe mẹ́rin ẹ̀mẹ́yà òun èpò rẹ̀. Ọmọ ẹgbẹ́ òsín senado a ó ní máa gún yìí Nọmi eke náà tẹ́ nàgbọ́n o inú ọgbọ̀n bùngbẹ. lé o pé ìrìn ìró ọmọdé ọmọ ọmọ ṣe ti kùn àdẹ orí ògùn ètè yá ọ̀rọ̀ ọmọ nẹ́ẹ̀mẹ́ wù gbogbo orí ògùn ètè yá ọ̀rọ̀ ọmọ nẹ́ẹ̀mẹ́ ọlọ́rọ̀ ọkẹ́ yọ pàkín ẹ̀fà ẹgbẹ́ ìwọ o ẹ̀dì ọmọ gbé. Orí ògùn ètè yá ọ̀rọ̀ ọmọ nẹ́ẹ̀mẹ́ wù gbogbo orí ògùn ètè yá ọ̀rọ̀ ọmọ nẹ́ẹ̀mẹ́ ọlọ́rọ̀ ọkẹ́ yọ pàkín ẹ̀fà gbé ìwọ ẹ̀dì ọmọ gbé. èmi náà rọ́ ọmọ gbọ́gbọ́n yàgé ọmọ fẹ́ o. Ẹ̀nà ọ̀sẹ̀ wọn yìí wọ́n dẹ̀yìn pé ó kẹ́ wáyé. Oyún wọn yìí ra bọ́ọ̀lù tẹ̀ nàbí alágùn. Nọmi eke náà tẹ́ nàgbọ̀n wọn kò fún pé.
kí ọmọ pa àwọn tí èmi náà rọ́ máa gbàgbọ́n ìyá kí ọmọ sẹ́ o ẹ̀yẹ náà. Asiri agbete nere ki ọmọ ọlọ máa pa àwọn tí èmi náà rọ máa gbàgbọ́n ìyá kí ọmọ sẹ ẹyẹ náà orun parakùn náà rẹ máa sẹ. Èmi náà rọ máa gbàgbọ́n ìyá kí ọmọ sẹ ẹyẹ náà ọ̀sẹ̀ wọn yí wọ́dẹ yìí pé ó fẹ́ wáyé ọ̀sẹ̀ wọn yí lágbọ́n ló tẹ̀ náà fi alágbì náà mi ké látàlá kan má kọ̀ fún mi. Èmi náà rí ọmọ yàgbọ́n ìyá kí ọmọ sẹ ẹyẹ náà ọ̀sẹ̀ wọn yí wọ́dẹ yìí pé ó fẹ́ wáyé ọ̀sẹ̀ wọn yí lágbọ́n ló tẹ̀ náà fi alágbì náà mi ké látàlá kan má kọ̀ fún mi. Ẹyẹ má sọ wọn wé. ẹ ó tún ní yúnú rí àwọn ìyá ẹ ó tún sẹ́sọ̀ wọn nà èyí ìyá ọ̀nà ewu bà wáyé èso mọ̀mú èyí ẹsẹ̀ dẹ̀mẹ̀rú èso mẹ̀rú èyí ẹsẹ̀ dẹ̀mú èyí èmi nà kọ́ nà wáyé ẹ ó tún ní yúnú sàwọn ìyá ẹ ó tún ní yúnú rí àwọn ìyá ẹ mà ní sẹ́sọ̀ wọn nà èyí ó bọ̀ ẹ mà ní sọ́pọ̀ wọn nà èyí ìyá ẹ ó tún ní yúnú rí àwọn ìyá ẹ ó tún ní yúnú sàwọn ìyá. Ọmọ ẹgbẹ́rẹ́ ní iye mẹ́wẹ́, ó bọ́ èèyàn dúró náà rí iye mẹ́wọ́. Ìmọ̀ mi àwọn ni ẹ̀yà kì í yé mẹ́ o. Ìmọ̀ mi àwọn ni ẹ̀yà kì í yé mẹ́. Òkú ni ọ̀nà wíyẹn ọ̀wẹ́ mi yé mẹ́. Ọmọ ẹgbẹ́rẹ́ ò lè rà ẹ̀ ọ̀fíà mẹ́. Àfọ̀rí fọ́mẹ̀ ọ̀sán mi ò yà pọ̀ o. Ẹlẹ́rìí ẹsẹ̀ láyé yóò bọ́ wọ ọmọ ẹgbẹ́rẹ́ ní iye mẹ́wẹ́. Ó bọ́ èèyàn dúró náà rí iye mẹ́wọ́. Òbọ̀ níyé mo yá mo ẹ mọ́ ọ̀ràn àlùrà o. Òbọ̀ níyé yá mo ọ̀ràn àlùrà. Wàhùn iye rẹ̀ sẹ́tì yẹ iye rẹ̀ o. Èrú tó bọ̀ níye rẹ̀ yá mo ọ̀ràn àlùrà. Àlùrà rẹ̀ wà ní. Onílé mọ̀ yá mo mọ̀ ọ̀ràn àlùrà. Onílé rẹ̀ yá mo mọ̀ ọ̀ràn àlùrà. Wàhùn iye rẹ̀ sẹ́tì yẹ iye rẹ̀ o. Tó bọ̀ níye rẹ̀ yá mo ẹ̀yẹ náà.
sẹ́tì yèmí yẹ̀rẹ̀ o ẹnu tó bọ̀ ní yẹ̀rẹ̀ yà mú ọmọ àlùkà àlùkà rẹ̀ wà ní wọn. Oníyẹ̀rẹ̀ yà mú ọmọ àlùkà. Ẹ̀ta yé nù bọ̀ ní Oníyẹ̀rẹ̀ yà mú ọmọ àlùkà. Ògàwù bí yẹ̀rẹ̀ sẹ́tì yèmí yẹ̀rẹ̀ o tó bọ̀ ní yẹ̀rẹ̀ yà mú ẹ̀ lọ. Deu ma ti ayo ra ti aye rẹ̀ ìwé iye rẹ̀ sókè ọ̀sẹ̀ ní ìlàgà o. Deu ma ti ayo ra ti aye rẹ̀ o ìwé iye rẹ̀ sókè ọ̀sẹ̀ ní ìlàgà o. Bọ̀nà lè gbẹ́rì yẹn ní iye rẹ̀ ní ògì rẹ̀ náà. Wọ́n tún wá pẹ̀lẹ́ wọ́n rí èèmọ̀ nù súnṣẹ́ yìí. Bọ̀nà lè gbẹ́rì yẹn ní iye rẹ̀ ní ògì rẹ̀ o. Wọ́n tún wá pẹ̀lẹ́ wọ́n rí èèmọ̀ nù rí òyà yìí. Àwọn òwe sẹ́mi nà òwe èmi nìkú nà ẹgbẹ́ wá sí èmi nà iye rẹ̀ nù iye rẹ̀ yìí ti gbé. Ẹgbẹ́ wá sí èmi nà o láàánú iye rẹ̀ yìí ti gbé. Ẹgbẹ́ mara mọ iye mọ yà ń yẹ ẹrú tẹ wọ́n fi nà sáré rán kọ́ mọ́ yóò di eke. Oníràgbẹ́ mọ iye mọ yà ń mi rẹ̀ ẹrú tẹ wọ́n fi nà sáré rán kọ́ mọ́ yóò di eke. Hello, ẹ̀wé nà ní yọmọ náà ẹ̀rí ẹ̀wà ẹ̀ ní ọ̀ọ́yá náà mọ̀ wẹ̀. Òbọ̀ ní iye mọ̀ yá mu ẹ̀ mọ́ ọ̀rẹ́ àlùkà o. Òbọ̀ ní iye rẹ̀ yá mu ọ̀rẹ́ àlùkà. Òrà orí iye rẹ̀ sẹ́tì yẹ̀rí iye rẹ̀ inú tó bọ̀ ní iye rẹ̀ yá mu ọ̀rẹ́ àlùkà. Àlùkà rẹ̀ wà ní. Oníyẹ̀mọ̀ yá mú ọmọ àlùkà. Oníyẹ̀rẹ̀ yà mú Sẹ́tì yẹ̀rí yẹ̀rẹ̀ o. Wà gbọ́ gbàgàrà òwe náà mẹ́rẹ̀ pé rán. Pẹ̀lú mẹ́rẹ̀ pé wú sẹ́tì yẹ̀rí yẹ̀rẹ̀ o. Òtún ní máa ṣe náà gbọ́ bí yé mọ́ o. Ẹ̀rẹ̀ kàrísẹ́ ó sára ìwé tọ́rí ní ọmọ. Wà á gbọ́ bí yé rán o iye súnṣẹ́ yọ ọmọ gbé. Ara susọ mu ni ọkẹkẹ n'ayé bẹni tó yí wọn náà tiẹ yé rẹ èyí tó yà tiẹ àdìpọ̀ yà fẹ́ ní ibi ẹ̀ ń ta kùn náà yà rúdẹ dọ́gba náà sẹ́dẹ̀ yà wà mú yà bímọ yíyọ wà ó ayé mọ̀ yà ìmáyọ̀ náà ká ẹrẹ́ mẹ́sàn-án yé ni wọ́n ẹrẹ́ wà á lé mọ́ ní ẹ̀rẹ́. Sokma emoso yevera kona nevera meje erove do awe mera o mi jele li ahia yare kala mi no mo be bio e kala ni wa na fi bo we ye unda emona re nware ne ya re we ikpia bono kokoma o ma keke na ta komu yeye ori me o me no yime hawe Imami ọmọ ni aya kì í yé mẹ́ o. Imami ọmọ ni aya kì í yé mẹ́ o. Òpó ni olówó yẹn ó wẹ̀ mí yé mẹ́ o. Bẹ̀rẹ̀ àṣẹ. Wọ́n mi gbé mẹ́ o léwà yẹn òfin àmẹ́. Ọ̀fọ̀rí fọ́ mẹ́ o sàmì ọ̀yà pọ̀ mẹ́ o. Ẹ̀rẹ̀ yìí lè sẹ́. Náyà yóò bọ́ wọ́n mọ̀ ẹgbẹ́ rẹ̀ ní yé mẹ́ wẹ̀. Òbọ̀ yẹn òun yẹn nù ní yé mẹ́ o.
koko mo re mo se. Eri bie mo ya gbe. Egbe na ya koko mo e mo se. Egbe na ya koko mo e mo se. Egbe na ya koko mo re rua rua. Egbe na ya koko mo re mo se. Eri bie mo ya gbe. Egbe na ya koko mo e mo se. Eri bie mo ya gbe. Egbe na ya koko mo e mo se. Eri bie mo ya gbe. Egbe na ya koko mo e mo se. Eri bie mo ya gbe. Egbe na ya koko mo e mo se. Amo se wa ko. Egbe na ya koko mo e mo se. Aru aru o asu so Egbe na mo. ya koko mo e mo se. Eri bie mo ya gbe. Egbe na ya koko mo e mo se. Eri bie mo ya gbe. Egbe na ya koko mo.
ti go ma wo se ina do afọ ma ni lia bi eki eso wo wa gbera e igwa ito wa yeye emi no pia we no po we no se we ika ye be na gbon ebi e ki ati ba sagba o ya me ya buwa emi na gbon we iya le wo go do are no ge no yi e o Èmi na gbọ́ omi, ìyá ló gbogbo jọ mí lókè. iya le wo isa iya le wo go wa ena bele iya le wo isa iya le wo go do are no ge wa ye o ga wo ko ni mere e ka u o sa mi e ke na ya bo re o emi no pe u me iya le wo go do are no ge o Èmi na gbọ́ omi, ìyá ló gbogbo jọ mí lókè. emi no po u me iya le wo go do are no ge no ji me o Èmi na gbọ́ omi, ìyá ló gbogbo jọ mí lókè. emi no se u me iya le wo go do are no ge ma Èmi na o gbọ́ omi, ìyá ló gbogbo jọ mí lókè. emi no pe u me Ìyá ló gbogbo jọ mí lókè. emi no po u me iya le Ìyá ló wo gbogbo jọ mí lókè. run do mo run da ku e iya le Ìyá ló wo gbogbo jọ mí lókè. run do mo run di mu na Ìyá ló gbogbo jọ mí lókè. emi no pe u me o iya le Ìyá ló gbogbo jọ mí lókè. emi no po u me iya le Ìyá ló gbogbo jọ mí lókè. emi no se u me iya le Ìyá ló gbogbo jọ mí lókè. run do mo run di mu na o Ìyá ló gbogbo jọ mí lókè. run da ku e run do mo iya Ìyá le ló gbogbo jọ mí lókè. emi na po u me ugberi ma wo weri e broda o ogo e ga mo o Ìwé mama ní ẹ̀rí súnú ègbè rẹ̀. ugberi ma wo weri e sister ogo e ga mo o Ìwé mama ní ẹ̀rí súnú ègbè rẹ̀. ugberi ma wo weri e osi ogo e ga mo o Ìwé mama ní ẹ̀rí súnú ègbè rẹ̀. eri sunu egbe me o Ẹ̀rí súnú ègbè rẹ̀. sebe sebe okun agbon na o me me eri ame noro weni ni me me ti ose no we eri alele mo sanera eri o sebe sebe okun agbon na me me eri ame niro wani ni me me ti ose ni we eri alele mo sanera eri o uwe ya no si kase uno bado we mi ose lele me tọ́sà mẹ́ràn òwe yàgbéyàn mẹ́gbére ò nàgbọ́n mọ́ ẹ mẹ́mọ́. Uwe yẹnu kúrẹ́gẹ́ o, unabàdàn ẹ̀wẹ̀ mi ọ̀sẹ̀ lélẹ̀ rẹ̀. Tọ́sà mẹ́ràn òwe yàgbéyàn mẹ́gbére ò nàgbọ́n mọ́ ẹ mẹ́mọ́. Ẹnu sọ̀rọ̀
jaguya enu we asenu onuri eme osanera megewo ena sama galega uderu agwena we gbe jaguya enu we asenu onuri osanera megewo emina ya ewo oro pese ti ga ewo ya mo ana le na zele no sele no ma babe do na kiagu ose emina ya me si gbe oro pese ti ga ewo ya mo ala na zele no sele no ma babe do na kiagu ose Mary ma wo worry ya brother oh mega mo we mama ni e sunu ekwe Mary ma wo worry ya sister oh mega mo we mama ni e sunu ekwe Mary ma wo worry ya osi oh mega mo
Limited. Patron Onigo Power Sound. Elton. Àwọn ní ìrìn ẹ̀nà ẹgbẹ̀rẹ̀ o. Ẹ̀yin ni ẹ̀nà dùnmọ̀ mi lọ́gà. Behind any successful man, there must be woman. Ẹ̀rọ ẹ̀rọ aláwọ̀ èdè orí pọ̀ ẹ̀wúrọ̀ mi jọ̀wọ́ kí yẹn ni. Mrs. Muwa ẹ̀ nílé. Iye tọ́sẹ̀ ní mọ̀sẹ̀mọ̀sẹ̀. Ìwé ìdíwẹ̀dọ̀ ẹgbẹ́ ìsinmẹ́gẹ́ ni mo ṣe. Ọmọ rẹ̀ ò rí ọmú rẹ̀ ò wẹ̀dọ̀. Ìfẹ́ sí nàgà rí ọmú ni mo ṣe. Yàrá èmọ̀ tẹ̀lẹ́gẹ́ náà gàzẹ́. Ukuma oge onírò rẹ̀ wù wẹ̀dọ̀. Secretary Odumame Club. Ẹ̀yin sì rẹ̀ orí yìí lẹ́lẹ́gẹ́ nàgà. Ènà fọ̀nà ẹ̀rẹ̀ onírò rẹ̀ wẹ̀dọ̀. Treasurer Odumame mẹ́gẹ́ ni mo ṣe. Ìmú ẹ ti yàn ẹ́. Kò sàtòrí mú ẹ ti yàn ò níyà yó. Onírò rẹ̀ wẹ̀dọ̀ orí yẹn ló ń fa. Ènà fọ̀nà ẹ̀rẹ̀ Osatonoga Financial Secretary. Osazuwa ìpínlẹ̀ ọ̀bíọ́ ẹ̀rẹ́ ni mo ṣe. Ẹ̀dùn ní ìpínlẹ̀ onírò rẹ̀ wẹ̀dọ̀. Ẹsẹ̀ náà ó lẹ́gbẹ̀ẹ́ ayé gbẹ́rẹ́. Sazuwa ẹ̀rẹ́ ni mo ṣe. Ìpínlẹ̀ ọ̀bíọ́ ẹ̀rẹ́ onírò rẹ̀ wẹ̀dọ̀. Committee Chairman Odumame Club. Tọ́ni ẹ̀rọ tọ́ni ẹ̀rẹ́ nàgà. Orí máa sọ̀rọ̀ ìnàgì onírò rẹ̀ wẹ̀dọ̀. Adunekune Iyaro Ayore. Speaker Douglas Nwanezi. Manager Ọ̀hún. Philip Owenaze Discipline Officer Iyaro yo. Osayomore ìpínlẹ̀ ọ̀fíà ẹ̀rẹ́ ni mo ṣe. Ẹgbẹ̀rún ẹ̀rẹ́ nàgà. Orí bàbá náà rẹ̀ òwàrúnkú àmúgbé òkú. PRO Odumame Club. Daddy Jude Akolu, Assistant Manager Odumame Club. Àwọn ní ẹ̀nà ẹgbẹ̀rẹ̀ o. Ẹ̀yin ni ẹ̀nà dùnmọ̀ mi lọ́gà. Oyin ní ẹ̀nà ẹgbẹ̀rẹ̀. Ẹ̀yin ni ẹ̀nà dùnmọ̀ mi lọ́gà. Odumame náà. Ọ̀nà òtó yẹrí òwe. Odumame náà. Ọ̀nà òtó yẹrí òwe. Òtún náà pépé lá. Ọ̀nà òtó yẹrí òwe. Òtún náà bá rẹ̀ bọ̀ ẹ́. Ọ̀nà òtó yẹrí òwe. Ìwé ìdíwẹ̀dọ̀ Festus mẹ́gẹ́ nira. Orí àgọ́ rẹ̀ ò nílò rẹ̀ ò wẹ̀dọ̀. Ọ̀gá pàtàkì náà sọ̀mù yìí. Festus rẹ̀ ò Festus rẹ̀ ò Festus rẹ̀ ò nílò rẹ̀ wẹ̀dọ̀. Mẹ́bà Odumame Club. Orí àgọ́ ní mòsè. Dẹ́ríkì rẹ̀ ò dẹ́ríkì rẹ̀ ò. Orí ọmọ tí wọn. Dẹ́ríkì rẹ̀ ò níyà yìí o. Dẹ́ríkì rẹ̀ ló ní mòsè. Daddy Freedom. Ìdúbọ̀ rẹ̀ nàgà. Onírò rẹ̀ wẹ̀dọ̀ ẹ̀sìn náà wí nígbà yàyè gbére. Elọ́kì ní mòsèmòsè. Ọ̀wọ́n akin. Kẹ́ni rẹ̀ orí ẹ̀nà ọmọ rẹ̀ ní mòsè. Onírò rẹ̀ wẹ̀dọ̀ ẹ̀sìn náà wí nígbà yàyè gbére. Kẹ́ni rẹ̀ wò. Onírò rẹ̀ wẹ̀dọ̀ kẹ́ni nàgà. Ẹ̀ṣà àmọ́ ibi. Edmond rẹ̀ o Edmond rẹ̀ ni mo ṣe. Orí ó tẹ̀rílẹ̀. Edmond rẹ̀ ò níyà yìí o. Onírò náà ẹgbẹ̀rẹ̀ wẹ̀ ní wẹ̀dọ̀ òdìyẹ. Àwọn ní ẹ̀nà ẹgbẹ̀rẹ̀ o. Ẹ̀yin ni
yagi o. Otu mame club. Ana oto yagi o. Otu na gbẹgbẹla. Ana oto yagi o. Ìná bá rẹ̀ bọ̀ ẹ́ o. Ana oto yagi o. Ẹ̀ríkì náà o, ẹ̀ríkì rẹ̀ tiẹ̀. Obi ọmọ bùdé, ẹ̀ríkì ni mo ṣe ní yáyé o. Ẹ̀dùn ìpínlẹ̀ òní omi wẹ̀dọ̀. Osayomore, orí jẹ́ ẹ̀rẹ́lẹ̀ náà ga. Ọ̀sẹ̀rẹ̀sẹ̀ náà wù ní gbẹ̀ náà yáyé gbé o. Superstar, orí orí tá náà ga. Ẹsẹ̀ náà ríro wà. Ẹsẹ̀ ìrí ọ̀gbà rẹ̀ ni mo ṣe. Orí odo yóò dọ̀rọ̀ òní yáyé o. Oníro náà ẹgbẹ̀rẹ̀ wẹ̀ ní ìwẹ̀dọ̀. Ọ̀rọ̀ ni ìrí ẹ̀nà ẹgbẹ̀rẹ̀ o. Ayé na tó mọ̀ mi lọ́gà. Oye ni ìrí ẹ̀nà ẹgbẹ̀rẹ̀. Ayé na tó mọ̀ mi lọ́gà. Otu mọ̀rẹ̀ kúlọ̀. Ana oto yagi o. Otu mọ̀rẹ̀ o. Ana oto yagi o. Otu na gbẹgbẹla. Ana oto yagi o. Otu na bá rẹ̀ bọ̀ ẹ́ o. Ana oto yagi o. Era emu wa ẹ̀. Ọ̀wé dole ma di pọ́n ewúro mẹ́. Yàrá ra bi yé ni ẹ bẹ yà kẹ́ yéke. Kate e baba n'ọdún pé oko. N'ọdún wà n'ọkọ a. That is Sunday ìgbìnà fìyà. Ẹ̀rọ n'oge Sunday ẹ̀gẹ́dẹ̀ rà mẹ́. Ìgbìnà fìyà ẹ̀ ò ní ìwé mẹ́wẹ́ tó bàbá. Mr. N.R. ní Maria gbẹ́nu kèké. Eke Papa Guy Godfather. Yàrá ayò ní Maria gbẹ́ òmìnira. Dọ́tọ̀kẹ́ ọ̀gọ̀gọ̀ mẹ́gẹ́ nira ẹ̀. Yàrá ayò ẹ̀rọ n'oge ẹ̀ bàbá nọ̀rọ̀ mi. Ìdèmùjà wẹ̀dọ̀. Emogan mẹ́gẹ́ ní ẹ̀dásẹ́. Emogan ni mo ṣe mẹ́gẹ́ ní rẹ̀ o. Spain based businessman. I always promise in here. Ọwọ́ ni ilé ẹ̀nà ẹgbẹ̀rẹ̀ o. Ayé na tó mọ̀ mi lọ́gà. Adi Brett ọba ṣẹ́ ni mo ṣe. Austria based businessman. Yàrá ẹ̀ lọ́nà tẹ́lẹ̀ ní ìyẹ́. A ní ìtúbọ̀ rẹ̀ ò ní ìrònú ẹ̀wẹ̀ ló. Màmá lí o. Opó kò níye. Ìdèmùdí àwẹ̀dọ̀. Mrs. Karo ọmọdún wà rẹ̀ níye. Karo rẹ̀ ni mo ṣe ní yàrá. Onírònú ẹgbẹ̀rẹ̀ wẹ̀ ní ìwẹ̀dọ̀ yìí. AKA Mama Collins. Mama Sylvia rẹ̀ níye. Nẹ́tẹ̀tẹ̀ Sylvia níye o, ìyàrá yó. Wébonu yó, agbébomí ó kọ́. Mata Stella iyàmọ́ rẹ̀ níye. Ẹ̀sẹ̀ inú hùn oníro iye ìmọ̀ àmìàmìà o. Europe-based. Ẹ̀rọ rẹ̀ di mọ́tòs. Ọ̀wé ìyá dé nífàn. Nífẹ̀ Uwọ́lọ̀ community. Ní kí o tún ẹ̀yà fẹ́fẹ́fẹ́. Káté ọmọ bá dàsẹ́. Dadi Jolly àánú wà ní mo sè. Ẹ pẹ̀nà pé ní sọ yìí. Uwọ́lọ̀ community kìnnọ́sẹ̀ kìnnọ́ra rẹ̀. Wàá mi ò bọ̀ yà wẹ̀wẹ̀ yìí. Àáfi ó sì wá. Àáfi kí n sọ pánárò yìí nẹ́. Mr. Ige, oyi ìgbẹ́rẹ́rẹ́ náà dàsẹ́. Ìyáàlú ayò, Ige ni mọ̀sẹ̀mọ̀sẹ̀. Chairman Blessed Club. Ìdèmùjà wẹ̀dọ̀. Ọ̀sàzúwà náà gé ìgbín náà fi ọ̀rẹ́rẹ́ náà dàsẹ́. Chairman ni rẹ̀ o, United ni rẹ̀ o, ní ayé o. Osasu Ladies Club.
Adi moto siwe ni wayato. Keno se keno rame. Awa ni ria na gbe me o. Oji ni ria na gbe me. Odu ma he club. Odu ma he o. Otu na te bela. Tu na ba we bo he. Ọ̀kákó àtọ́pẹ́ ẹ̀ dọ́tọ̀ apákan olùta ọmọdún nẹ́gbọ́ fọ́nà ṣí dọ́tọ̀ abíẹ́dẹ́ pẹ́ mi kàn mọ́ ìyá ròjò lè bàbá. Great Odumare Club. Ìmàmì ẹ̀nà gbẹ́rẹ́ nu wà gbé Odumare rẹ̀ nu túmẹ̀. Ìmàmì ẹ̀nà gbẹ́rẹ́ nu wà gbé wà túmẹ̀. Ìmàmì ẹ̀nà gbẹ́rẹ́ nu wà gbé Odumare rẹ̀ nu gègé. Ìmàmì ẹ̀nà gbẹ́rẹ́ nu wà gbé wà túmẹ̀. Ìmàmì ẹ̀nà gbẹ́rẹ́ nu wà gbé Odumare rẹ̀ nu túmẹ̀ o. Ìmàmì ẹ̀nà gbẹ́rẹ́ nu wà gbé wà túmẹ̀. Ìmàmì ẹ̀nà gbẹ́rẹ́ nu wà gbé Odumare rẹ̀ nu gègé. Ìmàmì ẹ̀nà gbẹ́rẹ́ nu wà gbé wà túmẹ̀. Ìmàmì ẹ̀nà gbẹ́rẹ́ nu wà gbé Odumare rẹ̀ nu túmẹ̀ o. Ìmàmì ẹ̀nà gbẹ́rẹ́ nu wà gbé wà túmẹ̀. Ó tí àmì ọ̀rẹ́ sí ọmọdé wọ́n náà kẹ́kẹ́ yóò dúkùn rùn dá ọ̀rẹ́ olúra lọ́rẹ́ sí gbé ọ̀rẹ́ o. Èmi náà yẹ mú wáyé rẹ̀ wẹ́wẹ́wẹ́ gbọ́ fẹ́ yẹ gbé. Ọ̀rẹ́ iná yẹ mú wáyé rẹ̀ ìké pẹ́rẹ́ ní yàrá rẹ̀. Èmi náà yẹ mú wáyé rẹ̀ wẹ́wẹ́wẹ́ gbọ́ fẹ́ yẹ gbé. Wárúwá o bàbá o wẹ́gbọ́ fi ẹ̀yẹ̀ gbé. Èmi náà yẹ mú wáyé rẹ̀ wẹ́wẹ́wẹ́ gbọ́ fẹ́ yẹ gbé. Wárúwá o wẹ́gbọ́ fi ẹ̀yẹ̀ gbé. Èmi náà yẹ mú wáyé rẹ̀ wẹ́wẹ́wẹ́ gbọ́ fẹ́ yẹ gbé. Otu ẹ̀wò náà yé iyì gbẹ́pẹ̀ yá wọn ẹ̀gbẹ́ keno sẹ́ keno ra mẹ́ tẹ́lẹ̀ nu wàá mùjà mẹ́ ẹ̀rẹ̀ iná dùgé lọ tsi mẹ́ ọ̀yẹ́ wà wẹ́ sẹ́ o. Otu náà àádọ́rù lábà 177 Siloko Road ọkọ̀ náà fún adégbélé náà wà. Dr. Jolly ọmọ ọ̀sàgé náírà rẹ̀ o oníwò mẹ́wẹ̀ẹ́dó ebóyọ̀mí yèké níyẹ́dẹ́ o bàbá wẹ́rú o bàbá wẹ́gbọ̀ fi ẹ̀yẹ̀ gbé. Ọ̀nà ìchẹ́mà lọ́dún tún níyì kankan Dr. Jolly náírà rẹ̀. Bàbá nọrú kpọ́ súbọ̀ bísí lóko ẹ̀dùn lè kùnà ọ̀rá mẹ́. Yàrá Mr. Sagedu wà mẹ́rẹ̀ náírà òun yóò mọ́ ànímọ́sẹ̀ náírà rẹ̀ yòbó yọrí yèké ní mẹ́rẹ̀ rẹ̀ yìí dé bàbá wẹ́rú o bàbá wẹ́gbọ̀ fún yẹn gbé.
Godfather Andy Osagodu Wamotos Igbiarihin Yawo Osagere Enera Oyoba Yuwana Erano Gere Yoba Yoni Yekeni Merega Gide Oyoba Yuwana Werwa Baba Wagwa Fianyagwe General Secretary Ewunaye Club Mr. Williams Ekwase no Genera Ekwase ni Mose ni Mereya Yoba Yoni Yekeni Merega Gide Baba Werwa Baba Wagwa Fianyagwe Treasurer Ewunaye Club Mr. Lucky man, how do you want any go? How do you want him to say? Your boy, you can't even how do you want? Where do Baba? Where go Secretary on a financial secretary, aka Pastor Tugu. Lucky, how do you want him to say? Mr. Mode, I go for Nogi. Speaker, era Nogi. Eyaro la jure. Emode onera Nogi. Upe gbode upe igba ke. Opo seti gbomo no you see. Ololo. Mr. Mode. Era Nogi, ẹ̀yin gbọ́ fún níwó. Aka Udiyiwe, Chairman Ohun Community. Mr. Victor Osaeko Enegire, Victor ni mo ṣe rẹ̀ Enegire o. Yorùbá yọ iye kẹ́ni mẹ́rẹ̀ẹ́rẹ́ ìgbé Osaeko ẹ̀. Wẹ́rù ọ̀ bàbá. Committee Chairman Ewunaye Club. Also Avesa Okun Community. Ọtẹ yeye. Ayawedo Mr. Osagere Eniwo. Àwọn sọba oníwòrán wedo. Àwọn sọba náà gé ní mẹ́rin yàrá o. Wẹ́rù ọ̀ bàbá. Wagwa Fianyagwe Biaro Ewunaye Club. Ayawedo Idemutia onera Nogi Upegbode upe igbake Okwoseti gbomu no you see Oloro Orí mu wa enera me ọmọ tún nẹ́gbọ́ fọmọ. Andy Motors Nigeria Limited Discipline Officer Ewunaye Club. Ayawedo ìrẹ́jẹ náà gẹ̀dúgó. Ìrẹ́jà ní mo ṣe ní mẹ́rin yàrá o. Orí gbiná fíà oníròrìn wẹ̀dọ̀ ọba náà mẹ́. Wẹ́rù ọ̀ bàbá Wagwa Fianyagwe. Manager Ewunaye Club Ìrẹ́jà ìgbiná fíà aka ọba náà mẹ́. Mr. Tony Imaswenigo Edunegui Assistant Manager. Mr. Sunday Arayere aka Ikewan Ikenogie
Daddy Festus Agonera me, aka Ago Foundation. Ìpèsè ló pọ̀ lórúkọ ìpè àníhìn. Òṣàjà rẹ̀ ènìwó ọ̀pọ̀ rẹ̀ o ọ̀pọ̀ rẹ̀ níyà rárá. Orí ìgbìnà bíà onírò rẹ̀ wẹ̀dọ̀. Wẹ́rú o bàbá pẹ́pọ̀ fi ẹ̀yẹ̀ gbé. Ó ṣe ti náà gan mẹ́bà ẹ̀wọ̀n àyè club. Ó ti àmì ọ̀rẹ́ sí ọmọdé wéná kẹ̀kẹ́ yé wa. Èrú dé wọ́n kí ọ̀rẹ́ olúwa náà rẹ̀ sí pé èkè náà wí yẹn yẹ́dọ̀ ọ̀rẹ́ lè lè yànnà kú kókó. Ẹ̀kí àwùzàn fi o ọ̀nà náà sọ̀nà. Mr. Eyes ní rẹ̀ ni o iná fún wa ní ẹ̀rẹ̀. Ọmọ tún lẹ́gbọ̀n fọwọ́n. Mr. Oduwa Ilade, London-based businessman. Ọ̀wọ́n kì í tọ́ọ̀bù nílé ní tí wàá gbé bomi ọ̀kan. Mr. Jimoh Igbinovia, Italy-based. Eranobi. Wẹ́rú o bàbá, wẹ́gbọ̀ fi àyẹ̀ gbé. Ejimoh náà ga, onírò wẹ́dọ̀. Prince Osawaru. Wẹ́rú o bàbá, wẹ́gbọ̀ fi àyẹ̀ gbé. Prince Dose, the young doctor. Mr. Osato ọ̀rẹ́ orí mú ẹtí yẹn ló gé rẹ̀. Ẹ̀nà fún ọ ní ẹ̀rẹ̀ ní mẹ̀rẹ̀ yà rárá o. Wẹ́rú o Osato wẹ́gbọ̀ fi àyẹ̀ gbé. Young millionaire Daddy Austin member. Otu ẹ̀bùn nàyé náà èké náà sẹ́kì náà rán ẹ̀. Ìyẹn náà kòkò dòrí ẹ̀ pọ̀ mẹ́wúrò mẹ́. Yeah, Ọ̀pẹ̀dìyàn club na dove Ulaba 177 Silokoro. Wẹ́rú o èmọ́ o wẹ́gbọ́ fi ẹ̀yẹ̀ gbé. Èmi náà yẹ mú wáyé mẹ́ wẹ́rú wẹ́gbọ́ fi ẹ̀yẹ̀ gbé.